Mo kí gbogbo ẹ̀yin ẹbí mi nínú ìkànnì Yoruba Kingdom TV. Mo kí ẹ̀yin family and friends ìpè ẹ kú àdúrótì ní àwọn àkókò àti ìgbà tí mi ò láǹfààní láti wá ṣe iṣẹ́ ìjàǹgbara àti láti wá bá àwọn family àti fans àti friends láti wá bá wa sọ̀rọ̀. Mo fẹ́ fi wákàtí ìdúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí, ọ̀pọ̀lọpọ̀ náà ń tẹ àtẹ̀jíṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ náà sọ pé bàbá Aropo eré kí ló ṣẹlẹ̀, kí ló dé? Kò kúkú sí nǹkan tó dé. A ò jọmọ gbé, a ò dẹ̀ dá sí ọ̀rọ̀ tí ó kàn wá. Ó ti yẹ kó yé yín. Àwọn tí a kàn níkò, àwọn náà sọ wípé ẹnu wa gbọ́rọ̀ jù. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, ìṣísẹ̀ ńlá tó tẹ̀lé òmìnira wa, òun la wá tún dẹ́sẹ̀ lé yìí o. Ọmọ tó bá ti ní kí ìyá òun ó má sùn, òun náà ò ní fojú bo oorun. Ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ o. Gbogbo ẹ̀yin èèyàn wa pátá porogodo ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lọ́kùnrin àti ní obìnrin àti lọ́mọdé o. Àti ní àgbàlagbà wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún àdúrótì yín. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin tí tẹ́ pè, mo dúpẹ́ o. Àwa náà tí a ò lórí ọ̀fẹ́ láti pè, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ jọ̀ọ́, wọ́n ní ojú báyìí, òun ni alákàn fi ń ṣọ́rí. Ní abẹ́ fọ́nrán tí mo fi ṣọwọ́ yìí, ẹ rí líǹkì kan nísàlẹ̀ tó sọ wípé Aropo eré media outreach. Nítorí pé tán bá tún tilẹ̀kùn mọ́ ilé yìí, ibẹ̀ ni màá tún ní orí ọ̀fẹ́ láti tún máa ṣiṣẹ́ ìjàǹgbara fún ìran mi. Ibẹ̀ ni màá ti tún lórí ọ̀fẹ́ àti máa ṣe lọ. Ẹ jọ̀ọ́ kẹ́ gbìyànjú, ẹ bá mi pín káàkiri. Ìyẹn Aropo eré media outreach. Ibẹ̀ ni mo ti máa sọ̀rọ̀ tó bá jẹ́ pé wọ́n padà ti eléyìí, nítorí pé wọ́n ti ń ṣọ́ mi lọ́wọ́, wọ́n ń ṣọ́ mi lẹ́sẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ náà, ìkòkò ní gbẹ̀yìn inú ẹ̀. Àgbàrá ó fẹ́ wó ilé, ṣùgbọ́n onílé ló máa sọ pé òun ò ní gbà o. Mo fi Olódùmarè bẹ̀ yín, gbogbo àwa tá bá ti fetí gbọ́ ohun tí mò ń sọ yìí. Agbára lọ́wọ́ Ọlọ́run. Ibi ò ní ṣubú lù wá. Ẹ kú ọdún àjíǹde yìí o. Ẹ̀mí wá ṣọ̀pọ̀ ẹ o. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ikú Kristi kò ní já sásán lórí gbogbo àwọn onígbàgbọ́ pátá porogodo àti ẹlẹ́sìn kejì àti ẹlẹ́sìn àbáláyé. A ó ṣàṣeyẹ o. Aropo eré o. Àyọkúrò ibi o.